Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo Mùsùlùmí níbikíbi tí a bá ti ń gbọ́ wa. Eléyìí ni àsìkò kékeré láti fi ṣe àlàyé nípa ẹ̀kọ́ tí a fẹ́ máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ fún ara wa, tí í ṣe ẹ̀kọ́ èdè Lárúbáwá, èdè ẹ̀sìn Islam. A wá gbèrò ẹ̀kọ́ yìí nítorí àwọn èròńgbà lóríṣiríṣi. Lára ẹ̀, ó jẹ́ èdè tí wọ́n fi sọ Al-Qur'an kalẹ̀ àti pàtàkì rẹ̀ fún gbogbo àwọn Mùsùlùmí láwùjọ. Ìpàtàkì kí wọ́n gbọ́ èdè yìí fún àwọn Mùsùlùmí láwùjọ. Èdè Lárúbáwá jẹ́ èdè tó dára jùlọ tó sì ní àǹfààní lóríṣiríṣi, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn Mùsùlùmí tí wọn kì í ṣe ọmọ Lárúbáwá, wọ́n máa ń kó súsú láti gbọ́ èdè náà nítorí pé wọ́n máa ń lérò pé ó le láti gbọ́ tàbí láti kà á, tí èdè náà sì rọrùn láti gbọ́ Insha-Allah. Pàápàá jùlọ, Allah Subhanahu wa Ta'ala ó ń ròyìn èdè yìí nínú Al-Qur'an. Tá bá lọ wo Suratul Nahl, Aya 103. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa laqad na'lamu annahum yaqulun innama yu'allimuhu bashar. Lisanul ladhi yulhiduna ilayhi a'jamiy wa hadha lisanun arabiyyun mubin. Kí ló ṣẹlẹ̀ níbi àyà yìí? Tá bá lọ wò ó, nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tó di òjíṣẹ́ ní ìlú Mákà, ó wá ní ọkùnrin kan tí ó lọ máa ń ṣàlàyé ẹ̀sìn fún kó lè bá gbọ́ nǹkan tí wọ́n fi hàn yé. Bó ṣe wá máa ń wọ ọ̀dọ̀ ẹni yìí lọ, àwọn kèfèrí wá ń sọ wípé ọ̀rọ̀ Allah tó ń sọ fún yín yìí, ọ̀dọ̀ ẹni ló ti lọ ń gbọ́, ìsọ̀rọ̀ Allah. Allah padà wá fún wọn lésì wípé kí ni o, wa laqad na'lamu, a ti mọ̀ ọ́ dájúdájú ní ìmọ̀ tó gbawájú, annahum yaqulun, pé àwọn kèfèrí yóò máa sọ nǹkan tí wọ́n ń sọ yẹn. Kí ni wọ́n ń sọ? Innama yu'allimuhu bashar. Nǹkan tí Ànábì ń sọ fún yín yẹn o, kò sẹ́ni tó ń kọ́ ju èèyàn tó lọ máa ń bá yẹn náà lọ. Allah wá ń sọ fún wa nínú Qur'an pé lisanul ladhi yulhiduna ilayhi a'jamiy. Èdè tí àwọn ẹlẹ́bọ yìí tí wọ́n ń ṣàfitì sí pé bẹ́ẹ̀ l'Ànábì ti lọ ń gbọ́rọ̀ yìí, ẹni yìí ò kì í sọ ọmọ Lárúbáwá, Àjẹ̀mí lòun, èdè rẹ̀ ò kì í ṣe èdè Lárúbáwá. Wa hadha lisanun arabiyyun mubin. Àmọ́ Al-Qur'an yìí o, èdè Lárúbáwá la fi sọ kalẹ̀, èdè tó clear. Ẹgbẹ́ Insha Allah Subhanahu wa Ta'ala ó tún ròyìn èdè yìí. Tá bá ti wá gbọ́ èdè yìí, Insha-Allah, yóò jẹ́ ìrànlọ́wọ́ fún wa láti gbọ́ àgbọ́yé Al-Qur'an àti Hadith Ànábì láti fi ṣe àdúrà nígbà tí a bá wà ní orí ìrun. A máa wá bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ náà níbi ìmọ̀ kan tí wọ́n pè ní as-sarf. Níbi ìmọ̀ yìí, ó ní ó wà lára ìwọ̀n ìmọ̀ tí ó ṣàràjọ tá a fi lè sọ èdè Lárúbáwá, tá a lè fi lè kọ́ ọ́ lẹ̀. Lẹ́yìn náà, a tún kọ́ ìmọ̀ tá a pè ní an-nahwu àti àwọn ìmọ̀ míì tó ní ṣe pẹ̀lú èdè yìí lóríṣiríṣi, pẹ̀lú ojúpọ̀nà tó dára jùlọ tó sì rọrùn láti gbọ́ èdè náà àti láti lè kà á, Insha-Allah. Ọmọ ìyá yín ni ó ń sọ̀rọ̀ nínú ẹ̀sìn, Dhikr ibn Abdulrauf Abu Jahl. Aqulu qawli hadha astaghfirullah wa lakum. Subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.